Bí ọmọdé ò bá bátan, ṣòbó yẹ kó bá àrọ́bá. Àrọ́bá sì ni bàbá ìtàn. Nígbà kan rí, MKO Abiola àti Fẹlá Aníkúlápó wọ́n jọ wẹ̀wù ìjà, wọ́n jọ bára wọn jà. Ìjà náà sì lágbára débi pé MKO Abiola ó lọ sí ilé, ó lọ fi típà kó ìgbọ̀nsẹ̀, ó lọ fi típà kó ìgbẹ́, ó sì kó wá sí ilé Fẹlá Aníkúlápó. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an tó fi fa irú eléyìí? Kódà ó máa le fún gbogbo ọmọ Nàìjíríà pátá láti gbàgbé MKO Abiola àti Fẹlá Aníkúlápó Kútì nítorí gbogbo àjàǹgbara ariwo tó ń pa lọ́dún náà lọ́hùn-ún tí a wò pé kí ni bàbá yìí ń sọ yìí. Gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ nísìnyí o, gbogbo ẹ̀ pátá ló ń ṣẹlẹ̀. Ẹ wò ó, Ọlọ́run ló máa kó wa yọ. Ọlọ́run á gbà lọ́wọ́ Nàìjíríà báyìí o. Olórin ni Fẹlá, olóṣèlú sì ni, olówó ni MKO Abiola, olóṣèlú sì ni. Ọmọ Abẹ́òkúta ni àwọn méjèèjì. Ẹ̀yin ará Abẹ́òkúta, ẹ kú àmúmọ́ra o. Àwọn ẹni ńlá méjì tí wọ́n lọ, ṣùgbọ́n a ò lè gbàgbé wọn títí láéláé. Gbogbo ọmọ Nàìjíríà ò lè gbàgbé wọn, Haúsá ò lè gbàgbé wọn, Ìgbò ò lè gbàgbé wọn, Yorùbá gan kò lè gbàgbé wọn. Kí ni ohun tó ṣẹlẹ̀ gan tí ó dá ìjà Fẹlá Aníkúlápó àti MKO? Kí ni ohun tí ó dá ìjà wọn sílẹ̀? Kódà ó ṣe orin bíi méjì bíi mẹ́ta tí ó fi bú MKO Abiola. Kódà ó bú Ọbásanjọ́ nínú orin yìí náà o. Kódà ipa kékeré kọ́ ni Fẹlá kó ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí a má lè kojú àwọn ìṣòro, àwọn kùdìẹ̀kudiẹ tí à ń kojú rẹ̀ nísìnyí. Fẹlá kó ipò pàtàkì gan gidi. Kí wá ní ìdí tí wọ́n fi bú MKO Abiola? Ìdí tí sì máa wò ó, gbogbo ọmọ Nàìjíríà ń ṣe hàhàhà. Kí ló dé tí Fẹlá fi ń bú MKO Abiola? Ṣé MKO Abiola tó ń ṣe fún onílùú, tó ń ṣe fún àlejò, tó ń ṣe fún ará ilé, ó ń ṣe fún ará òde? Kò sẹ́ni tí MKO Abiola ò ṣe fún. Olówó ni, gbajúmọ̀ ni, gbogbo àwọn èèyàn mọ̀ ọ́n, ní gbogbo àgbáyé ni wọ́n ti mọ̀ ọ́n. Kódà nígbà tí ó fẹ́ díje dupò presidency election gan, ó lọ bá Babangida wípé òun fẹ́ ṣe nǹkan báyìí. Ó lọ bá lọ́dún náà lọ́hùn, ìyẹn dẹ̀ ní pé máa jó lọ, mò ń wò ìyẹn, kò sí ohun tó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí ni Fẹlá gbọ́ eléyìí pé MKO Abiola ó fẹ́ díje ju ipò. Kàkà kí Fẹlá kàkà kó fi support ẹ̀, ṣùgbọ́n òun ti ń kọrin pé Nàìjíríà kò lè ṣe. Ohun tí ó ṣẹlẹ̀ gan tí Fẹlá tí ó fi ń bú MKO Abiola ni pé ilé-iṣẹ́ kan wà tí wọ́n ń pè ní ilé-iṣẹ́ Deco, bóyá Deco àbí Decca. Ilé-iṣẹ́ yẹn ni wọ́n pe Fẹlá sórí ìjókòó pé Fẹlá, a fẹ́ bá ẹ da òwò pọ̀, jẹ́ kí a jọ kọ́wọ̀ lúbọ̀. Ṣó yé yín? A fẹ́ jẹ́ ká jọ da òwò pọ̀. Fẹlá sì sọ wípé òun gbọ́ lọ́dún náà lọ́hùn-ún. Fẹlá sọ pé òun gbọ́. So lẹ́yìn ìwà ọ̀rọ̀, MKO Abiola
òun dẹ̀ ní alága iléeṣẹ́ náà. Wọ́n wá sọ fún Fẹlá pé MKO Abiola ni alága àwọn. Fẹlá sì gbà nítorí pé kò tíì sí ìjà láàrin wọn. Ṣùgbọ́n wọ́n ṣe àdéhùn láàrin ara wọn wípé orin 8 àbí 10 ni ó ṣe fún iléeṣẹ́ wa o. Fẹlá sì gbà, ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe ń lọ kò ṣe ju orin 2 sí 3 lọ tí ìjà fi dé. Kí wá ni ohun tí ó fàjà? Pé ẹ mọ̀ pé Fẹlá ó hate ìyànjẹ, ìwà burúkú, ìwà ìmọ̀tara ẹni nìkan. Fẹlá kò like ẹ̀ láti ilẹ̀, kò fẹ́ràn ẹ̀ rárá. Ó ti rí pé àwọn olóṣèlú yìí wọ́n ń kó owó Nàìjíríà jẹ, wọ́n ń kó owó Nàìjíríà mì, wọ́n ń lọ ra mọ́tò ńláńlá, wọ́n ń gbé lọ ìlú òkè òkun, wọ́n ń ṣe bó ṣe wù wọ́n, wọ́n ṣe lọ́tùn lósì bíi pé àwọn nìkan làwọn ní Nàìjíríà. Fẹlá ò fara mọ́ gbogbo eléyìí. Kí ni Fẹlá ṣe? Fẹlá bẹ̀rẹ̀ sí ní kọ orin èébú, ó bẹ̀rẹ̀ sí ní kọ orin èébú. Tí Fẹlá bá ti ń kọ orin èébú yìí, iléeṣẹ́ Deco yẹn kò wá ní lè like ẹ̀ pé àyà wọn máa já pé àwọn tí ó ní Nàìjíríà ló ń bú yìí, àwọn tó ní iléeṣẹ́, àwọn alága wa tó ní iléeṣẹ́ tí òun bá ṣiṣẹ́ náà ló tún bú yìí. Ohun kan tó ṣàdájàlẹ̀ láàrin wọn nìyẹn o, tó fi di pé MKO Abiola ó lọ sí ilé, ó lọ fi tìpá bíi 2 mẹ́ta, ó lọ fi kó ìgbẹ́, ó wá dà sílé ilé Fẹlá tí gbogbo bẹ̀rẹ̀ sí ní rùn.